amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa káàkiri tí ẹ tún wà kí n ṣàlàáfíà ní ṣó ń dùn kò ní lè mọ alágbára láti gbogbo yín káàkiri tẹ̀ ń wà tí ẹ ń fi ìfẹ́ hàn sí wa ń pé ètò tá à ń bá lọ látijọ́ mẹ́ta sẹ́yìn ètò àgbààgbà tá ti lọ́nbọ̀ wọn àgbà eléré àgbà olórin àgbà elégbè àgbà oníjó káàkiri tí wọ́n ti ṣe iṣẹ́ takuntakun nípa ìṣe àti àṣà wa yìí máa sọ fún mi pé lóòótọ́ àwọn míì wà tá ló ń bá tó yẹ pé bóyá lóde ìsẹ̀yìn wọ́n lè má sí lójú ọ̀pọ̀ gangan bóyá tẹ́lẹ̀ máa ń pè ta lẹ́nì àmọ́ wọn tá ló ń bá yìí náà wàláì gbogbo wọn star ni gbogbo wọn wá lè jẹ́ pé àsìkò yàtọ̀ síra wọn ẹ̀yìn náà kí wọ́n máa ṣe mu nígbà tí mo gbé sísítà mi ní kẹ́pẹ̀lẹ́ ni mo máa fẹ́ràn sísítà yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́ ń sọ pé tí mo love tẹ́ ń ṣàdúrà gidigidi bẹ́ẹ̀ ni torí àwọn náà ti ṣiṣẹ́ gidigidi ni ọ̀dọ̀ yẹn táwọn wà lẹ́nìí tẹ́ bá ń gbọ́ wọn star boy àwọn fine boy àwa kéré díẹ̀ ńgbà yẹn akéré bọ̀ mo mọ̀ pé nígbà yẹn tó bá ń sọ ń pa ẹni tí mo wà pẹ̀lú wọn ń gbọ́dọ̀ máa sọ ká ṣẹ́gbọ́n ẹ̀ alákọ̀ọ́nìjàre ọ̀ṣọ́mọnìjàre wọ́n lò gbà àwọn náà dẹ̀ lásìkò wọn dára wọ́n dẹ̀ tí kú mo dẹ̀ tó pé tó bá sì wà láyé tó wà láàyè títí wọ́n á fi yàtọ̀ ni pé wọ́n ń ṣarúgbó àmọ́ nídìí iṣẹ́ yìí àgbà ni wọ́n tí bá dẹ̀ tí wọ́n á bínú máa jọra wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lásìkò wọ́n tètè bẹ̀rẹ̀ ní nítorí pé wọ́n wà láyé wọ́n wà láàyè èjì rẹ ti wà ń bí Gbẹ́ngàn Ọmọnìtàn ló wà ń bí lẹ́rìn tó dúró tó ń ṣe méjèèjì mẹ́ta Ìkòròdú láwà oníṣẹ̀gẹ́ bàbá náà wà pẹ̀lú wa ń bí ẹran torí yẹn ń gbé Mr. Dẹ́yìndé Mr. Dẹ́yìndé Mr. Dẹ́yìndé Mr. Dẹ́yìndé ó ti lè ṣe kájú ó gbọ́dọ̀ ṣe ká mọ́ ó gbọ́dọ̀ pa Thompson o torí ọkọ ọmọ lọ lánìí. ọ̀dọ̀ Babatunde Thompson láwọn lẹ́nu kò ní pàtàkì ìbọn mi èwo lẹ́sẹ̀ bàbá. mo dúpẹ́ fọlọ́run ọwọ́ mèrè mo dúpẹ́. bẹ́ẹ̀ ṣe forí yẹn anthem yẹn wọ́n ti kó jẹ lọ bẹ́ẹ̀. wọ́n á rántí àwọn tí wọ́n máa ti rántí gidigan bẹ́ẹ̀ ni ẹ kí wọn olólùfẹ́ yín káàkiri àgbàlá ìtọ́ náà wọ́n fẹ́ rí yín lórí ètò yín pé kájọ̀ká gbé yín wá ẹ bá mi kí wọn. tó mo ń fi àkókò yìí mo fi ń kí everybody nílé lóko lẹ́yìn odi ni o ní gbogbo ibi tójúmọ́ bá ti ń mọ́ mo máa dúpẹ́ mo dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè nítorí pé èmi ìrẹ́lé nínà Ọlọ́run kà mí yẹ láti lè attend irú interview tí interview tó ń ṣe fún mi lọ́lọ́wọ́ yìí ó jẹ́ nǹkan tó dùn nínú mi gidi gan ni torí ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ní ilẹ̀ ti gbé mì àwọn tájọ́ ṣèwé tájọ́ sáré iṣẹ́ yìí ọ̀pọ̀ ló ti lọ o torí mo rántí pé bàbá mi sọ̀rọ̀ kan fún mi wọ́n ní pé tí ọmọdé tó bá pé 100 ọdún láyé 60 years àbí tó tẹ̀ pé 50 láyé á ti mọ èèyàn 50 sí 60 tó súnmọ́ yàtọ̀ sí pé bóyá Boko Haram ló kó wọn lọ àbúrò pásítẹ̀tì kan ṣẹlẹ̀ tó ń gangan mọ̀ tó ti mọ̀ sójú wọn náà wọn báyìí tó bá ti mọ̀ tó ti kú so tí ọlọ́ bá rí kí wọ́n ní àǹfààní àti wà láyé ọ̀nà pẹ́pọ̀ o wà láyé mo wà láyé o inú mi dẹ́n dùn mò ń jẹ mò ń mu. ọ̀hún fásitì ní gba ẹgbọ́n ilé ẹ̀wọ́n kan fìdílé tó dáa máa padà sẹ́yìn lénìí a máa padà sẹ́yìn á lọ mú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwa mú wọ̀dọ̀ sìn àwọn ẹ̀gbọ́n yìí náà tọ́tẹ̀ lè sọ fún wa bó ṣe jẹ́ lélẹ̀ tẹ máa ń gbọ́ wọn sàn gan. ok ẹni a máa padà sẹ́yìn àyàmí tó kọjá a ní padà sẹ́yìn a máa padà sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ nígbà náà wájú la máa lọ lágbára Ọlọ́run. bàbá mi ẹ jẹ́ àmú pápá tó níbi tá a máa yà á pọ̀ ọmọ ọbọ gangan ni mo fẹ́ mọ̀ nípa bàbá àti màmá tó bí yín lọ́mọ. tó èmi ọmọ Ìkòròdú oríwù ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ malẹ̀ àfìlẹ̀jà ọmọ sáwọn ní póríkì ẹsẹ̀ ọ̀ṣàkódó òpè méjì àfẹ́lúkú mẹ́dẹ́ àwọn ọmọ aṣàlẹ̀ jẹjẹ bẹ́ẹ̀ tó róbìnrin bẹ́ẹ̀ ni méjì wáyé bẹ́ẹ̀ ni gbógun bí ọgbọ̀dẹ̀rẹ̀ ayáwá ń bẹ́ ń lé ni ọmọ Ìkòròdú ni mí o ìlú bàbá mi Ìkòròdú ìlú ìyá mi Ìgbogbo àti Ìkòròdú. ṣé ìlú mi ní gbogbo ni. ìlú ní gbogbo tí ọba aládé wà ń bẹ̀. àmọ́ mi ti ń fojú Ìkòròdú gbogbo ẹ̀ ń sìn ní pé a kò máa ń gbọ́ Ìkòròdú ibo ló ń lọ Ìgbogbo. ẹ fún wa nítàn yẹn díẹ̀. wọ́n jọ ní local government tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ lóòótọ́ general local government ní Ìkòròdú SCDA òun ni àwọn kọ̀ọ̀kan bí báyé kú Ìgbogbo dísàdà àbọ̀ gbogbo ọjọ́ ràn ṣíàmà ní o gbogbo ọjọ́ ní ṣíàmà títí wọn ọba ń kọ́ even ọba ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ọba aládé ni àwọn méjèèjì. ṣé kátígórì kan náà dẹ̀ lọ́wọ́ tọba Ìkòròdú àti ti gbogbo. ẹ̀wọ̀n pé gbogbo nǹkan ló ní class
tó ti yẹ sí ẹ má jẹ́ ká ṣàkó dí ibẹ̀ yẹn ká má mú ọ̀rọ̀ ìlú ká má sì dàpọ̀ mọ́ àmọ́ gbogbo wọn lọ ní ọlọ́dún ní ọba gidi. ẹ ṣe bàbá níbo lẹ ti wá ṣe kékeré yín ṣé kò náà ni àbí ẹ wá láti Iléṣà àbí. no báyìí ni a lè sọ pé ní àjò ẹ̀dá kò dẹ̀ sí ní àjò kan lọ títí bẹ́ẹ̀ àmọ́ nígbà yẹn tá bá wà ní Èbúté Mẹ́ta lẹ́kọ̀ọ́ a máa sọ pé à ń lọ ìlú Alamawi à ní à ń lọ Ìkòròdú nígbà ayé àwọn bọ́lẹ̀ kájà torí mo ní àǹfààní pé wọ́n bí mi ní ìlú Ìkòròdú yìí wọ́n bí mi sí Àgbàlá health center but dáàdì mi ti ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ fashion designer ni wọ́n so wọ́n yóò bí mi tán àtúpadà sí Èkó yẹn so UNA school òyìnbó ni mo ti jáde ọdún fa ni mo ti bẹ̀rẹ̀ pàtí ọdún fa yẹn kún lọ́kọ̀ àwa kan lọ́kọ̀ wa lọ sí UNA òyìnbó yẹn ni mo ti jáde primary school ẹ̀yìn yẹn ni mo wá padà wá sí Kòròdú mo wá lọ sí LA modern school yẹn ni mo ti wá jáde modern 3 mi mo jáde as far back as 19 gbàdúrà kúrò ní LA it was around 77-78 mo kúrò ní LA mo á wò pé kí ló kàn ìwé wù mí kà but at the same time náà iṣẹ́ yìí ó ti wà lára mi. Iṣẹ́ yìí ti wà ń gbà yẹn. Torí ọ̀nà tí ó fi wà lára mi màá sọ ní ọ̀dọ̀ wa ní Èbúté Mẹ́ta gbà yẹn à ń pè bìkan ní a ní Central Cinema a ní Glover Cinema a ní àwọn cinemas tó wà lẹ́kọ̀ọ́ káàkiri tó ṣe pé èmi fẹ́ràn kí n máa wo fíìmù gan. àwọn Indian film kankan. láyé àwọn fíìmù black and white láyé I was born March 5, 1960. So àti Nàìjíríà jọ bẹ́ẹ̀ni àwọn tá a mú mìíràn wá ní. So gbogbo bí a ṣe máa ń wọ àwọn òyìnbó tó ń ṣe àwọn fíìmù wọn yẹn ilé wa rèé cinema house rèé tẹ́wọ̀n bá mọ Ìbàdàn street ní kí ló ti ń pè ní very close to Lagos street ní Èbúté Mẹ́ta and pé we have east we have west Èbúté Mẹ́ta east òun ni mò ń sọ̀rọ̀ nípa èyí ẹlẹ́bí ní pé kọ́rọ́ mo ti sá wọnú sinimá lọ gbogbo ibi táwọn inspirations yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn ẹbí kìíní yẹn máa ń wù mí pé báwo lè bá ṣe rí kémi náà tẹ̀ di actor láyé mi. àwọn sinimá ò lẹ̀ ń wò ń gbà yẹn. irú àwọn sinimá àgbà yẹn bí àwọn fíìmù Tarzan iye Tarzan tí ó ń ṣe tẹ́lẹ̀ràn kódé yẹn o tẹ́ pé kó ló di pé àwọn kì í ṣe ń show face àwọn Damenda Amtabu kankan yẹn láyé àwọn Bruce Lee kì í ṣe ìgbà táwọn Jack Chan kankan wá padà dé yẹn o no àwọn black and white ló ń kọ́ bẹ̀rẹ̀ ìgbà tó yẹ ta bẹ̀rẹ̀ sí ń rí kọ́lọ̀ gan à ń kó ayé jẹ ní pé èwo bíi pé ká mú àwọn èèyàn bọ́lẹ̀ láti ara ògiri ìgbà yẹn so gbogbo nǹkan yẹn òun ni gbogbo inspiration yẹn ti bẹ̀rẹ̀ sí ní dìde pé kiri tó bá dẹ̀ fẹ́ ṣe any drama ní school primary 4 ni mo wà tí mo ti máa ń bá àwọn primary 6 darapọ̀ láti ṣe iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe end of the year play whatever ní tó máa ti pè mí pé kí n máa bọ̀ kí n máa bá wọn ṣe torí dáàdì mi máa ń rán aṣọ mi yàtọ̀ ẹbí ọmọ tó akọ yẹn wà lára díẹ̀ jẹ́ pé nípa neatness yẹn ajogún lára dáàdì wa ni so wọ́n á make sure wọ́n pé gbogbo wọn lọ́ọ́ primary 6 wọ́n ṣọ̀rẹ́ mi ní primary 4 primary 6 wọ́n ṣọ̀rẹ́ mi primary 5 primary 6 báyìí gangan mi gan ní ọ̀rẹ́ rẹpẹtẹ ni mo dẹ̀ láìkì jàkadì náà torí máa ń ṣe jàkadì wọn ẹ̀yin ológbò nǹkan lẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn wọn á máa popular ní school mẹ́sàdé wọn lọ́ máa ń pè ẹ́sàdé wọn lọ́ ń pè dáàdì mi so bí ṣe wá sí Ìkòròdú nìyẹn gbà tó dé stage kan tí mo wá sí Ìkòròdú tó yẹ pé modern school yẹn ló gbé mi wá torí kí modern school tó gbé mi wá tí mo jáde ní primary mo láìkí máa kan kéèjì ẹyẹ tí bá gbé kéèjì ẹyẹ báyìí torí oko bàbá yẹn ẹ̀wọ̀n ó súnmọ́ wa a máa lọ fi ẹsẹ̀ wá àgòròjì létí odò inú odò yẹn a máa bẹ̀rẹ̀ sí ní kọ́ ìwẹ̀ àwọn kí n tó fi ń kan gẹdú yẹn ni o àṣà máa fi àtúwá mú àwọn ọ̀pá tó fi ń sín àwọn kí ló ti ń pè é àwọn gẹdú yẹn àwọn ọ̀pá yẹn àwa ṣe máa fi kan kéèjì máa kó lọ sí ìdò máa ní kí géńdé ọlọ́run kó dúró lé lórí á dúró lé lórí báyìí kò sí ẹyẹ tí mi fẹ́ mọ̀ kò sí ẹyẹ tí kì í bá mọ́tò àwọn haúsá yẹn wá tí màá rà tí màá tú kiri ẹ̀ tí màá tú fi tọ́rọ́ kọ́bọ̀ ọ̀ọ́kì lè rówó fi wo fíìmù dáàdi mi máa gbé machine lẹ́bẹ̀ èmi ni duster gbogbo kínní àwọn máa ṣe play pint léèsì ọlọ́wọ́ tá máa dá lu tó yẹ pé aníjì tá fi ń rọ léèsì pì
pì tó máa dáadáa ẹ bá máa ṣí báyìí ìhò àti pọ̀ lára aṣọ yẹn gbogbo àtúnkiri ẹ lọ kẹmọ mọ́mí mi náà dẹ̀ nígbà yẹn aṣọ làwọn náà tún tà so gbogbo orúkọ bẹ́ẹ̀ títí pàtíǹdẹ̀ ti wá sí Kòròdú wẹ́ẹ̀ mo fèsì education mi bọ̀ mi fọ̀rọ̀ business ẹ̀yẹ àti gbogbo yẹn lẹ̀ torí mo fẹ́ lọ wò ó dé stage kan mo jáde modern school gan mo wé fíìmù yìí mú mi sẹ́ẹ̀ mo ríṣẹ́ sí nakemtex mo lọ as a factory worker weaving department mo wà ń bẹ̀ mo bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yẹn lọ just hawk ṣáàdì ara owó fíìmù yìí màá kúrò lẹ́kọ̀ọ́ báyìí bá ti wo Daily Times báyìí ìṣẹ̀lẹ̀ máa show lẹ́nìí Rainbow máa show kìnní Glover ni o gbogbo àwọn sinimá tó popular ń gbà yẹn àti máa rí wọn wọ́n máa ti polówó sínú newspaper ayé máa lọ nìyẹn so bí interest ẹ̀ ń ṣe high nìyẹn nígbà tí wọ́n á di pé mi mọ bí táwọn ẹlẹ́dàá àwọn táwọn sọ yìí wà ń gbà yẹn nísìnyí o but mo máa dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ọmọ Igbo dẹ̀ ni wọ́n gbà tí wọ́n á ní as a factory worker yẹn tí bá ti ń supply machine pàràrà weaving ni mo wà bá ti ń supply mo good ní díẹ̀ gan but wọ́n máa wò mí bẹ́ẹ̀ pé you can't you this boy you can't continue all this go back to school mi kàn gba mi pakọ̀ kó ṣe nǹkan tó bá ti wù àtúnyá mo pick pé the other pé ò belong sí bíbá láti lọ sí school ni so mo lọ enroll evening classes ní Oríwu college so evening classes tí wọ́n wà ní Oríwu college yẹn títí ibẹ̀ ni mo ti ní opportunity àti enroll sí teachers college. So enroll sí teachers college nígbà yẹn náà. Yes so ìṣèjì teacher I started teaching ní ọdún 1982 àwọn tí a jọ lọ sí teachers college àwọn olóríire tọ́lọ́run ti dáláre wọ́n lọ bìbà nínú industry apart from industry ní àgbáyé gan káàkiri ẹlòmíì ti yà sí iṣẹ́ mi so gba tí ndẹ̀ ti jẹ́ tí mo ti di teacher yẹn kẹwọn I'm dealing with human being not files ṣe pé tó bá ti ń dì pẹ̀lú human being láti ṣọ́ra torí pé àwọn ọmọ ọlọ́mọ èèyàn mọ ibi tí wọ́n máa dé lọ́la èèyàn mọ ibi tó rí bẹ́sẹ̀ rẹ̀ èèyàn mọ ọmọ tó máa mọ òun lójijì pé tíṣà yamayama yẹn lélẹ̀ gbàtí ó rí pé bí ṣe ń dọ́gbọ́n tí mo mú tíátà pọ̀ mọ́ teaching àtọ́lọ́ máa ṣe gbangban orúkọ ọkọ̀ dé ni. Orúkọ wo ló dé bó ló ti dé bó ló ti jẹ wá. ní orúkọ yẹn ìpínlẹ̀ orúkọ yẹn. Orúkọ wo là ń sọ yìí. bẹ́ẹ̀ ni Thompson. ok mo fẹ́ gbé yín lọ bẹ́ẹ̀. yes ẹ ṣe ìpínlẹ̀ orúkọ yẹn kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́ bọ̀dá àlàbí yẹ́lò tọ́lọ́ máa mi dẹ̀lẹ̀ fún wọn. àwọn gangan lọ́kọ́ sọ mí ní Thompson. That was around 86, 87. wọ́n fẹ́ ṣe play kan fún 87 lọ́dún ọlọ́run. èmi àtọ̀rẹ́ mi kan ó jẹ́ Sunday Ògúnpẹ̀yìn èmi jẹ́ Shakiru Babatunde. so báyìí bọ́ sórí set àná fẹ́ ṣeré báyìí àní ẹ̀sà orúkọ wo ni kí yàn pé lágbájá àti lágbájá náà máa sábà ń lò ó dà orúkọ wo ni ká jẹ́ o ìwọ máa jẹ́ Thompson ìwọ máa jẹ́ Adamson wọ́n yóò fún wa lórúkọ yẹn máa yẹn àwọn ọ̀dẹ̀ agrap orúkọ yẹn but èmi ó darapọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí theatre leader ni wọ́n invite mi torí gẹ́gẹ́ bí ìwọ̀nba education tọ́lọ́run ní kí àwa ní nígbà yẹn àwọn obìnrin yẹn torí English mo fi bẹ̀rẹ̀ lórí pé Lagos television tó kọ́kọ́ jóná kọ́ tó kó wá síbi tí wọ́n kó yẹn nígbà tó yẹ wà ń sálẹ̀ ibi tó ń padà sọ di rédíò sí yẹn láti ń ṣe youth theatre fún wọn tẹ́mi tí ń kó àwọn èèyàn jọ tí mo ti lọ́wọ́ sí ọ̀dọ̀ àwọn olówó ìlú tí wọ́n ń dá sí wa tí wọ́n fún wa ń lé fún wa ní mọ́tò fún wa ní gbogbo ẹ̀ so at the end of the day mo kàn rí pé wọ́n yẹ pè mí sí iṣẹ́ yẹn èmi ń ṣe mo ní ọmọ group tó pọ̀ pé mo dá group lẹ́gbàrà it was 1979 mi ṣe ń wọ teachers college báyìí 3 years course mo rán o inspiration tí mo ti ní kí tó dé yẹn ni mo fi dá ẹgbẹ́ lẹ̀ débi tẹ́ pé àwọn gbà yẹn àwọn Ghanaians ṣì wà lù before Ghana must go tó yẹ pé àwọn Ghanaians yẹn àwọn ni ó pọ̀ nínú àwọn teachers wọ́n sọ fẹ́ràn mi débi pé àwọn gan-an tó máa help mi láti bá mi correct script mi English ni gbogbo gbà yẹn màá gbé fáwọn teacher mi kan àwọn náà bá mi correct script mi àwọn náà àti wọn fẹ́ ṣe inú ẹ̀ àgàgàjọ́ tó rí pé youth theatre mi wọ́n ṣù ẹ̀ báyìí tí gbogbo ayé rí gbí báyìí gbogbo èèyàn kàn darapọ̀ mọ́ mi ni wọ́n kàn darapọ̀ ní tẹlifíṣàn gbà yẹn ní LTV gbà yẹn gbogbo èèyàn kàn bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ mi ni wípé àwọn fẹ́ ṣe theatre àìmọye àwọn ọ̀rẹ́ mi tó ti wà ní London America gbogbo báyìí ti tẹ́ pé gbogbo wọn jẹ́ bí ọmọ gúrùpù
tó yẹ pé àti wọ́n ṣe gbogbo wàhálà yẹn ní àsìkò yẹn now nígbà tó wá ti di pé mò ń teach orúkọ wa dé bọ̀dá Abeokuta dé ìgbà tó ti ní èmi lórúkọ yẹn wọ́n máa gbé orúkọ yẹn sí wa láyà nínú program yẹn á pé program yẹn ní oyin ládùn Babatunde Shakiru as Thompson kìnní kan as Abeokuta bẹ́ẹ̀. kí lórúkọ eré yẹn. oyin ládùn ṣe oyin ládùn ní fọ́ọ̀n tó ń bá a lọ bẹ́ẹ̀ ni a máa rántí ní NTA 7 gbà yẹn so ibi tí mo ti ń farahàn ó di kí n máa jáde lọ títì kan wá ní bọ̀kọ́ tó ṣe Thompson yẹn ló ń lọ yẹn àmọ́ recognition yẹn ò dàbí kò dàbí rárá lórí ìdàtọ̀ Ọlọ́run kò dàbí ju pé mò ń fi ilẹ̀ inú mi kàn dùn pé wọ́n ti mọ̀ pé mo ń ṣe tó ẹ pé bẹ́ẹ̀ ni àmọ́ gbogbo nǹkan máa ń rìn fún dáadáa máa ní gbogbo nǹkan ìrìn àjò ẹ̀dá báyìí stage by stage ni àwọn blessings kan máa wà nínú tó jẹ́ blessing in disguise so kò sí kan tó fẹ́ mọ̀ ṣe ibi tọ́lọ́run fẹ́ darí ẹ̀ dé yẹn wọ́n máa darí ẹ̀ débẹ̀ ṣáá ni ṣé mo with the experience yẹn yẹn pé àwọn eléré ẹ máa fi orí kora yín ẹ máa fi etí kora yín ẹ máa mọ bó ṣe ń lọ ń bí bó ṣe ń lọ lọ́hùn at the end of the day oko àyànmọ́ wá ṣẹlẹ̀ tí Ògúndé oko àyànmọ́ bẹ́ẹ̀ ni tí Ògúndé nígbà náà tí bàbá Ògúndé gangan ní etí nìyẹn náà. gbà tí oko tí wọ́n yẹ tí oko wọn ṣẹlẹ̀ tó fẹ́ ṣe àyànmọ́ gangan ọ̀rẹ́ mi kan wá wà ní industry ó jẹ́ bí igbákejì sí Abeokuta yẹn à ń pè ní sásàkà. ṣé bàbá Alabi nẹ́nu gan ní industry gbà. kò sẹ́ni tó bá sọ pé òun Abeokuta náà àgbà òṣèré ni wọ́n brother lọ jẹ́ sí mi ọmọ Kòrónà làwọn náà now ṣe wá rí funny enough wọ́n lọ oko yẹn èmi ń kọ́ àwọn èèyàn jọ mò ń ṣe tíátà mò ń rìhásì mò ń ṣe gbogbo ẹ̀ rìhásà ń lọ lóṣìíríṣìí ló wá ní kájọ lọ sí oko Ògúndé yẹn lórí ìlàtọ́ lọ́wọ́ mi ní mo lọ wọ́n ní kí n fẹ́ lọ ṣe ní mo lọ English ni mo ń ṣe Yorùbá dẹ̀ nìyẹn kí n fẹ́ lọ ṣe ìgbà yẹn culture yẹn ò tí kò ìwọ́ra gbogbo àwọn ṣakanṣún training àwọn Indian whatever yẹn àwọn ni mo gbèrú so kìròkìní ẹ̀ máa ń jọ bí ńgbà tí tíátà lójú mi ni so mo máa ń wò ó pé kí ni nǹkan tí ó fẹ́ mú mi kí n má lọ ṣe ní oko traditional play kankan àṣebi tí mo ṣì ń bọ̀ ni èmi gan ò mọ̀ fúnra mi ọba tó wá dé látọ̀hún kankan bẹ́ẹ̀ ìgbà yẹn kí ló ti ń pè fídíò movie alágbe kiritan show tí wọ́n ṣe posters tí Àlàdé Arómiré tó introduce ìgbà yẹn ó ti bẹ̀rẹ̀ by chance èmi náà dẹ̀ ti ṣe àwọn kan náà tó ṣe pé English yẹn lèmi fi ṣe mo ṣe but television ńlá la máa lọ wá àfi ń show káàkiri àwọn schools ọlápẹ́ mo tún jẹ́ teacher yẹn opportunity yẹn wà fún mi ló gba ìwé SMC la máa ń pè mọ́ ẹ mo lọ gba àwọn ìwé kan tó ṣe pé àwọn ìwé tí mo lọ gbà yẹn wọ́n fún mi ní àyè pé kí lọ máa ṣe àwọn eré ẹ̀ káàkiri school so tó bá ti ṣe àwọn social play yẹn màá gbé lọ ìgbà mi à ṣe stage ìgbà mi so mo ní opportunity yẹn English lèmi fi ń ṣe tèmi àbàtí bọ́ọ̀ yẹn máa dé ní gbogbo tó nǹkan ṣe yìí tó jẹ́ pé àwọn ọmọ iléèwé nìkan ló ń dì pẹ̀lú yìí ṣé nǹkan tó jẹ́ pé tá bá ṣe wọ́n máa ṣó ẹ̀ ní sinimá gangan àwọn ará àta àwọn ará àdúgbò àwọn bàbá màmá wọ́n máa jáde wọ́n wá máa wò ìyẹn ìsàsàkà yẹn tó jẹ́ bí gbákejì sí Abeokuta gbẹ̀mbá ní òkè ṣé ká try ẹ̀ abápè ní SYS ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe ẹnìkan nínú wa ó hot out láàrin méjì torí èmi ń rí tọrọ kọ́bọ̀ gbà yẹn ní àsìkò yẹn débi jẹ́ pé Ọlọ́run ṣàṣọ mi lè tàn mò ń ṣiṣẹ́ mò ń ṣe gbogbo everything so mo ṣàyè finance by chance nìyẹn pé gbogbo àyẹn kìíní àwọn kámẹ́rà home videos yẹn òun náà la máa ń rí lò jù ní àsìkò yẹn fi ya àwọn short drama yẹn so wọ́n kó máa ń kọ́ ní ọkùnrin báyọ̀ ó ní fídíò kámẹ́rà ní Kòròdú ẹ tó bá mọ̀ lójúbodè nígbà náà lọ́wọ́ ti kú sí ọkùnrin báyọ̀ yẹn Ọlọ́run bá ṣe òun náà good ó bá ṣe àwọn news mi gbà mí tó yẹ pé àwọn TV house wọn máa ń gbà lọ́wọ́ ẹ̀ so ó wà able láti lè record drama wa ń gbà yẹn ó tán bá ṣe bẹ̀rẹ̀ ní at the end of the day a máa ya fíìmù mo lọ́ọ̀ṣẹ̀ ní 1989 àwọn méjì ta kò èmi àti ẹni tó introduce music kìíní ẹ̀ lápadà kú bẹ̀ ẹni kẹta ta mú wọlé náà ó hot out so that was that Sunday Ògúnpẹ̀yìn yẹn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé wọ́n jọ fún lórúkọ Thompson Adamson so òun hot out ọwọ́ kan méjì yẹn so àwa méjì yẹn a ṣe débi tó yẹ pé a ṣe fíìmù yẹn ó dùn gan but pósítà wa ò dáa
tàbá ti wá ń polówó ìjà kúnkún kò sí microphone kan tó dàbí alára tí a lè ní aṣẹ́rìṣì tá a fẹ́ fi show film àṣà polówó àṣewálà adé sinimá àbánírí èèyàn ẹ̀yìndà ìbà Elédùmarè abádé sinimá báyìí ànírí èèyàn díẹ̀ la máa rí tó bá jáde tó wá ní fíìmù yẹn dẹ̀ ó dẹ̀ dùn gan o bọ̀ pósítà yín òun ló kó bá yín nǹkan kan bẹ́ẹ̀ kí la fẹ́ ṣe bá design pé ó dà kò burú bẹ́ẹ̀ eré mi ń lọ lábẹ́lẹ̀ lórí tẹlifíṣàn lórí youth theatre yẹn mi ò dá dúró mo kàn design nìkan pé jẹ́ kí èmi náà finance fíìmù fún ara mi torí mo rí pé concept yẹn agbára Ọlọ́run gbé mo dẹ̀ ní àna kan tó jẹ́ ẹ̀gbọ́n ìyàwó mi first wife mi tá a ṣe wà dọ́là náà ni o so wọ́n á rí i pé mo lè dẹnu kọ́ custom officer ni ó ṣá finance mo bá ṣe poster ni focus mi wà poster yẹn wà fine gbẹ̀yìn mo lu bàbá ọlọ́kọ̀ ọ̀nà gbé orúkọ rẹ̀ dání báyìí bí Ògúndé à ń ṣiṣẹ́ lọ location lèèyàn bá kú Àdìsá Pàmòláyà ní Ṣàgámù with the little experience ta nígbà yẹn a wá wò pé aláti parí fíìmù yẹn ni débi tẹ́ pé ẹ láti dó ìṣẹ́jú kan fún actor tẹ́ ń wò ní orí screen pé ó ti kú bíbá yìí o ẹ dó ìṣẹ́jú kan fún nínú cinema house another person yẹn continue party ẹ sọ fún mi báwo nínú fíìmù bẹ́ẹ̀ yẹn fẹ́ lọ ní market so but bàtà àwa ṣe with the love pé kí a má pa torí kò tí ì ṣe débi tó lápẹẹrẹ débi tá a máa sọ ká má pa gbogbo páàtì ẹ̀ tó kú sí ká má parẹ́ pátá àbá ṣe bẹ́ẹ̀ ó bá di pé tá a bá gbé fíìmù ìtì débi kan gbà yẹn nǹkan tó jẹ́ kí ìyà síbẹ̀ máa sọ fún yín o tí tá a bá gbé fíìmù débi kan gbà yẹn tá a bá wo fíìmù báyìí a di pé fíìmù yìí ó kù díẹ̀ ká tó jáde pósítà yìí ń dẹ̀ ló dá báyìí èrò máa lọ bìbá ní ó wá di ọjọ́ kan ní Òwúrẹ́ ńlá ké sinimá mi nígbàgbé láéláé ibi tí mo ti kọ́ ẹ̀kọ́ tí mi nígbàgbé ni o ṣẹ́rí kìíní yẹn the more you practice anything in this life you learn yeah you are getting it so now ó kọ́ ṣẹlẹ̀ pé aṣẹ́dé sinimá yẹn ló ti lọ àwọn alágún méjìlá ọba wọlé báwọn alágún méjìlá ṣe wọlé bọ̀bọ̀ kan wá wo fíìmù yẹn bó ṣe wo fíìmù yẹn báyìí ó kọ́ wá bá mi ta ni làwọn ṣe tán ó ní ẹ̀sà ẹ bá ń gbówó mi mo ní kílódé kílódé ìgbà kan bá mi gbé owó mi ẹ bá ń gbówó mi ó ní mo dẹ̀ ń wo fíìmù lọ mo rò pé bóyá ìbẹ̀rẹ̀ kò yé mi mo dé àárín méjì mo rò pé máa rìn mí mọ́lẹ̀ nìbọn mo rò pé tẹ̀tẹ̀ ní sùúrù kí n wo délẹ̀ kí n wo bí ìdí rẹ̀ ṣe máa rí eré ti dàrú láàrin méjì kò ṣáàrí òun ò rí ìtumọ̀ ẹja rẹ̀ ó ní òun pàdé léyìí ó ní òun sọ́rí gan ó ní ẹ bá ń gbówó mi bá ní o ò lè rówó kankan gbà yẹn dùn ní ti wà ní ọ̀dọ̀ mi yẹn dẹ̀ ni ó wà lẹ́nu gate ó lè rí owó gbà pàtó rí pé èrò alágo mẹ́ta dé èrò ti tó lọ́wọ́ bíbà ó kàn dúró láàrin gbogbo wọn ni ó ní ẹ ló ẹ̀yin èèyàn wa fíìmù yóò dùn o ẹ má waste owó yín o ìpìlẹ̀ máa ṣẹ́gbẹ̀ ṣe rí olóòtú ètò dà yẹ́nì mo sáré lọ́wọ́ ń bá lọ́ fámi nígbà alóhùn ní bàrà rẹ̀ jẹ́ ọlọ́run ní bàrà rẹ̀ jẹ́ má owó ẹ̀ mi mọ àfi bí spirit ni bàbá yẹn ó dà pé ó ní nǹkan tó wá ṣe fún mi lọ́jọ́ náà ni bóyá gbowó ẹ̀ báyìí ó kàn rìn lọ ni kò dúró wíwá báyìí wọ́n á gbọ́ nǹkan mẹ́ta tó sọ yẹn ìdí nìyẹn o tí eré mi fi wá padà yàtọ̀ tí gbogbo èèyàn wá jẹni tó ń pe kí ló ń ṣẹlẹ̀ gan ó ní jẹ́ kí n mọ̀ pé eré tí ò ní ìbẹ̀rẹ̀ tó ò ní àárín tó ò dẹ̀ ní the end kì í ṣe eré rárá ọlá pé mo ti bẹ̀rẹ̀ láti grassroots yẹn máa wò pé tí bá fẹ́ kọ script mi máa wò pé eré ti máa kọ́ sìn tí ìbẹ̀rẹ̀ ò níwà káṣìn mi ní báyọ̀ ṣe tẹ́kọ̀ tó bá ti ń fi késẹ̀tì mi sí báyìí láàrin ìṣẹ́jú 5 sí 10 báyìí o láti jókòó dáadáa pé yes mo láti wo eré ìparí ṣá ni àárín dẹ̀rẹ̀ ó máa hold ẹni díẹ̀ gan ìwọ gan máa yẹ kíni ìwọ gan máa pàtẹ́wọ́ ibi tí inspiration ti wá ibi tí mo ti ń ṣàdúrà fún ẹni tó yarí fún mi yẹn ibi tí ti ń ṣàdúrà fún di ọ̀la nìyẹn ìwọ tí mo mú níbẹ̀ yẹn nìyẹn so at the end of the day mo á rí i pé ọ̀rọ̀ mi ti bá débi tó yẹ kí n fi ṣọ́ọ̀kì lẹ̀ pàtó mo rí i pé mo ti lò tó di 1998 tí mo ti lò bíi 15 to 16 years in service wọ́n á rò pé àwọn ọmọ ọlọ́mọ location tí wọ́n ń fà mí orúkọ ti dé
láti 93 94 tí bá wà nínú class ẹ̀wọ̀n pé àwọn building jákàndé sí ẹni àwọn aráàlú gangan wọ́n ti wá tò sẹ́yìn fẹ́ǹsì skul dè mí àwọn tó fẹ́ rí mi àwọn tó fẹ́ kí mi àwọn tó fẹ́ wò mí ariwo máa pọ̀ irú gan gbogbo ọmọ kíláàsì mi tí tíṣà mi bá ń kọ́ èmi ló máa fẹ́ wá máa bá wípé àwọn fẹ́ bá mi ṣe. bàbá mi kò fẹ́ yé mi nígbà wo lẹ̀ ń sọ ṣé nígbà tí ẹ ti ṣeré pẹ̀lú ẹ̀yin àti bàbá Dẹ̀yìndé torí ẹ̀ ń yàwọ̀ ọbẹ̀ yẹn o àwọn olólùfẹ́ á dẹ̀ fẹ́ kẹ́ àwọn afẹ́kẹ́ wọ ọbẹ̀ yẹn kẹ́ ká dúró síbẹ̀ dáadáa ó dà pé ẹ bẹ́ wọ ọbẹ̀ yẹn ni o kò dẹ́ kó rí bẹ́ẹ̀. mò ń wo táìmù wa náà. àná láti yànnà náà mò ń wo táìmù wa ni ìyẹn kó ṣe rí kókó bàbá. torí pé ibi tí à ń lọ sí jì láti sọ̀rọ̀ ń pa yẹn. inú mi dùn ṣe rí eré Alábí Yẹ́lò tó mú relationship mi àti Yisawa ìyẹn Yisasaka tí mo pè ní àgbétì yẹn òun ló jẹ́ kí Dẹ̀yìndé kí wọ́n kọ́ lọ bá àgbéyé pé Mr. Thompson ó lè direct fíìmù o wọ́n sọ mo direct gbogbo àwọn fíìmù sí. ta ni Mr. Dẹ̀yìndé ta ni wọ́n. òṣèré àgbà òṣèré ni wọ́n from Ogun State ìlú wọn wà ní ìtòsí Abẹ́òkúta a máa ti kankan tó kan Abẹ́òkúta báyìí orúkọ ẹ sá fún mi ọmọ ìlú ni mo ti bá wọn lọ lélẹ̀ kan rí. mo mọ̀ kọ́ ti ṣaláìsí sí kọ́lọ́ bá àfọ̀rún kẹ́wọ̀n sọ̀wọ́n lọ ní eré yẹn tẹ́ ẹ sọ ni. yes. àwọn ọmọ bọ́ọ̀rọ̀ eré yẹn gọ́gọ́ ṣe rí. náà ni mo ń sọ láti mo bá bọ̀ mo ní kí n mú láti grassroots ìgbà tí ààyè wà fún láti sọ. ó ṣe pàtàkì. ṣé rí bí wọ́n ṣe pè mí pé kí wọ́n lọ direct fíìmù náà lọ́dún náà lọ́hùn àpè táìtù fíìmù yẹn ní ẹ̀jẹ̀ abágbé lọ àwa lọ edit ẹ̀ so kí la lọ edit ẹ̀ fún ọ̀bọ̀ kan wọ́n pè ní ma Adio Ọlọ́fin cameraman ni òun náà ló edit fíìmù ní Lido company nígbà yẹn abákọ̀ wa lọ síbẹ̀ lọ edit ibẹ̀ ni wọ́n ti wo nǹkan tá a ṣe tẹ́ni tó ní studio yẹn fi sọ pé ṣé irú eré tá a fẹ́ ṣe yìí ọlẹ́sẹ̀ mẹ́ta láì ṣé a lè tún irú eré tá a ṣe ní wákàtí méjì ṣé a lè ṣe ọlọ́sẹ̀ mẹ́ta lá irú ẹ̀ ni kó dẹ̀ dùn báyìí náà ẹ̀mí bá a lè ṣe o a lè ṣe eré ni wọ́n pè ṣàìdí tẹ̀ kọ́kọ́ yarí bàtà lọ fún research àlọ́jọ ló ní àwọn ṣe ìparí fíìmù kan tó sówó bára mi ní ọlọ́run àṣẹ jẹ́ ká ṣe ẹjẹ́ ká ọ̀ṣun at the end of the day ní orúkọ iléeṣẹ́ wọn wọ́n grant me percentage gbà yẹn as the theatre leader abágbé story kalẹ̀ àwọn náà ní story o àwọn ní producer o àwọn ní bra mọ́ èmi ní second man ní command wọn lórí production yẹn agreement yẹn dẹ̀ dúró láì mọ̀ pé iṣẹ́ alálùbáríkà lọ́lọ́run arrange ìwé ìdágan kọ́ la kọ́kọ́ yá lóńgẹ́ la kọ́kọ́ yà lóńgẹ́ yẹn ẹlẹ́sẹ̀ mẹ́tàlá náà ni o bàtà wá yà la ṣẹ̀ṣẹ̀ ń gbé kiri tá à ń wá sponsor la fi rí Celiat Paints Celiat Hotel Adidas nígbà tá a wá gbé tí àwọn yẹn wá san owó tá a ṣe normal láàrin ara wa ẹ̀wọ̀n pé tí òjòrò bá ti sí tá a ti ṣe normal ní àárín ara wa orí máa tún pé ni ìwẹ̀ ẹ̀dá wa wáyé and Mr. Ayinde he continue to be the producer of the productions tí à ń ṣe yẹn tó ní ṣe pẹ̀lú èmi ṣe. báwo lẹ ṣe ṣá cast eré yẹn báwo lẹ ṣe ṣá ń bo lọ ti wá báwo lẹ ṣe mọ̀ ẹ fún wa ní ìpìlẹ̀ bí iṣẹ́ yẹn ṣe. ẹ ṣe mo sọ fún ilé kan mo ní bó wà kó ló di pé a ṣe ìwẹ̀ ẹ̀dá lèmi ti ń ṣe àwọn movie 2 hours mo ti ní àwọn characters tó pọ̀ Mr. Ayinde náà wọ́n ti ń ṣe láti fèyí kọ́gbọ́n wá sí oluomo theatre tó ti ṣe ní gbogbo àwọn rédíò Lagos television everything àwọn náà ní àwọn èèyàn náà tí wọ́n ti wọ́n but tiwa ni pé ká kọ́kọ́ jókòó ká gbé story kalẹ̀ èrò mélòó ló máa ń bẹ̀ èèyàn 50 ló máa jẹ tàbá ní ká lo ilé nǹkan àwa ti sọ èmi Mr. Ayinde àti ìyàwó Mr. Ayinde lọ́lá ni ìyàwó Mr. Ayinde so a ti máa sọ a ti máa pa a ti máa kún parí olódó kó lọ ṣe báyìí Thompson òun ló máa ń dúró lélẹ̀ Mr. Ayinde ẹ̀yẹn bá ń bí báyìí kankan bá ṣe kójọ nìyẹn ẹ̀tẹ́ bá rí pé àgbàtẹ́ bá ṣe bẹ̀rẹ̀ èmi ni àwọn Balende Gódógbó Ajírébi gbogbo wọn tí a pè sí àwọn iṣẹ́ yẹn à ń invite wọn Àjíkìjàgà gbogbo wọn yẹn à ń invite wọn sí iṣẹ́ ni ṣe ń sìn so gbogbo kíní yẹn lọ bẹ́ẹ̀ bí eré yẹn ṣe ṣarajọ nìyẹn eré ni àwàdà ni lóńgẹ́ lọ the last episode 13 bí tí katakata ti bẹ̀rẹ̀ sí ní
bust nìyẹn ní dáadáa o kò ṣe níta aláburú o ilé dáàdì mi mo sọ mo ní mo wà ní gbogbo wọ̀tí ilé dáàdì mi Ìkòròdú mo kàn ọ́n show last episode yẹn ìjọ náà báyìí mo kàn ní kí n sáré lọ sílé dáàdì mi LTV ni àbí LTV mo kàn ní kí n lọ ní mo jáde rẹ̀ òun ni ẹ tẹ́wọ̀n àwọn little experiences tí mo ti ní yẹn ó wẹ́ kí tó ṣẹ́jú pẹ́ báyìí mo wẹ̀yìn mi báyìí àwọn èèyàn dẹ̀ ń gba àtinúlé àti ta gbá gbogbo èrò lẹ́yìn mi bá mẹ́rẹ́ wọ́n tún sátẹ̀lé mi mo mẹ́rẹ́ wọ́n tún sátẹ̀lé mi àwọn morogo kí mo wá ṣe àwọn eré ìlànà èmi àti Spark lajà ní the end production yẹn so bá ṣe bí ṣe máa dédé láti mi báyìí ó kọ àti lọlé padà ilẹ̀ ṣùgbọ́n bá mi ní o wọ́n bá mi bẹ àwọn èèyàn nìkan lọlé that was my first experience tí máa rí crowd lẹ́yìn mi pé torí pé wọ́n wò mí nínú fíìmù ṣé àbí àsìkò tó Ọlọ́run fẹ́ gbàdúrà mi ìdíṣẹ́ ìyàbọ̀ Ọlọ́run tẹ̀ ti gbà báyìí mo ṣáà ń ro oríṣiríṣi but at the end of the day èmi ti ń ṣe 2 hours gẹ́gẹ́ bí ṣe sọ fún yín wọ́n á ṣe play kan mo pè ní bínú kú orí mi máa jẹ́ ń bínú kú mo ṣe play yẹn máa play yẹn rinlẹ̀ play yẹn àràdé lẹ́bi ṣe tàbí lè jẹ́rìí sọ̀rọ̀ yẹn àti go slow ó dídí kúrò ní àràdé rẹ̀ kúrò lẹ́kọ̀ọ́ òun ti wà lẹ́kọ̀ọ́ ó wá bá mi ní Ìkòròdú ó wá congratulate mi ó ń sọ fún mi pé optical film story ni mo lò torí mo ti yáwọ́ nípa story ṣíṣe nígbà yẹn torí má dìdí wá time láti pinlẹ̀ story gidi òun ló lè wà lára mi di èyí tó yóò gbé mi di bá ṣe ń sọ yìí tó jẹ́ kí Lagos state government gan kàn recognize mi just of recent lórí ọ̀rọ̀ pé nínú ká kọ ìtàn kó nítumọ̀ kó ṣe pé Thompson ló jẹ́ kí àwọn kan wá recognize mi ní Fastlack hotel dé tí àwọn ọ̀gá Bello gbogbo wọn lè jẹ́rìí sí tí wọ́n kó wa wá gbà yẹn pé wọ́n kó wa wá sí Fastlack hotel nígbà yẹn àwọn Kújídé gbogbo wọn tí wọ́n recognize fíìmù pé nígbà yẹn mo subtitle pé the first home videos tí wọ́n máa kọ́ subtitle in English was Bínuku àtọ̀ sáwọn opticals tí wọ́n bàbá wa gbogbo wọn ti ń ṣe o the first home video pé tó yẹ pé àwọn people yẹn wá báyìí wọ́n wá fún wa ní award wọ́n dẹ̀ wá pọ́n mi lé gidi gan wọ́n pọ̀ wá sí Fastlack hotel lọ́dún náà lọ́hùn sí ní Àpápá ṣẹ́mọ̀ at the end of the day gbogbo àwọn ọ̀gá wa yìí náà ni wọ́n wà ń bẹ̀ lọ́dún náà lọ́hùn àwọn iṣẹ́ wọn tó wà ń ta àpọ́nlé yìí náà pọ̀ fún wọn gan àmọ́ gẹ́gẹ́ bí ọmọdé ara mi gbà yẹn àpọ́nlé tó fún mi jọ yẹn gan mo délé báyìí mo ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni wọ́n dẹ̀ ṣe dáadáa pẹ̀lú mi gan now ṣẹ́mọ̀ gbogbo àwọn nǹkan yẹn ló wá encourage spirit mi débi tó yẹ pé tá bá ti ń dáwọ́lé tí bá ti ń bẹ̀rẹ̀ story báyìí kí ló fẹ́ já sí ẹ̀kọ́ wò làwọn èèyàn fẹ́ kọ́ kí ló fẹ́ rí ń bẹ̀ àṣegbè tèmi ṣe yẹn mi ò mọ̀ pé mo fi ń ṣe oore fúnra mi ṣe ni mo fi ń boost so wọ́n tó dẹ̀ di pé ìwẹ̀ ìdá wa dé ẹ mọ̀ it's like àwọn pépà ti ń súnmọ́ wa wọ́n ti ń interview wa wọ́n ti ń ṣe gbọ́n tí ń ṣàwò kó nígbà tí lóńgẹ̀ yẹn lọ pé ibo làwọn eléyìí tún ti jáde o ibo làwọn eléyìí tún jáde o gbàtí ìwẹ̀ ìdá dé báyìí kò pẹ́ náà nǹkan second experience tó bad ẹbí péjọ ní ẹlòmíà pé ní ẹbí péjọ ní Ìdúmọ̀tà ní mákẹ́tà mi wà ń gba ìjọra film a máa lọ bọ́lẹ̀ nínú mọ́tò Ọbalẹ́ndé nínú mọ́tò ní Tinubu mọ́tò Ìkòròdú direct ló máa wá sí Tinubu kí n dẹ̀rìn láti bẹ̀ wá sí kí ló ti ń pè sí Ìdúmọ̀tà bọ́lọ̀ bá fẹ́ mákẹ́tà mi ló wá mú mi lójú ọ̀nà èrò ti pọ̀ jù mí ní àṣé gbogbo bí wọ́n ṣe ń show play yẹn àṣé rẹ́kọ̀dù Kollington ti jáde oríṣiríṣi orin làwọn ọmọ tẹ̀ tí ń kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Thompson ti ya wèrè tẹ́lẹ̀ yẹ ológì lówó Thompson wọ́n mú kínní tọ́mpẹ̀tì Sàláwà Bẹ̀ni wọ́n mú yẹn wọ́n yí yẹn ń lọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan oríṣiríṣi orin àmọ́gbà títí bàbá dé àkọjá bẹ́ẹ̀ o mo sì máa ń dúpẹ́ lọ́wọ́ wọn di ọ̀la gba ẹ̀ wọn mọ̀ mí o àwọn kan píìkì ẹ̀ lórí current affair ni tó ń ṣẹlẹ̀ ń gbogbo tó ní kó gbà. ẹ̀sán pa eré yẹn díẹ̀ kí ló tó eré yẹn ṣe jiná táwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ òun ní kọ́kọ́ eré tó wà ńgbà yẹn kí ló mú tata tó tí yọ̀dù tó ní pé irú bàbá wa general Kollington Àyìnlá wọ́n tó fi kọrin tó tí irú bàbá Kollington máa fi orin tó bá mú eré fi kọ nígbà yẹn ó di national issue nìyẹn kí lè rò bó jiná nú eré yẹn dáadáa bẹ́ẹ̀ yẹn. ẹ ṣe yẹn mo sọ̀rọ̀ kan ẹ bá wọ àwọn atótónu mi látẹ̀kan ẹ rí pé mò ń tẹnumọ́ bì kan tí àwọn máa kọ́ nǹkan kó kọ́ kó pé o
mo ní mo kọ́ ẹ̀kọ́ yẹn mo kọ́ through àwọn experiences tí mo ní yẹn kó mo sọ ṣé nígbà tá à ń gbé story kalẹ̀ Mr. Elere ti wà ní ipò òtítọ́ o wọ́n mọ̀ pa tí mo kó nípa àwọn stories yẹn torí mo dúró tán láti rí i pé títorí story yẹn àìmọye àwọn producer kan di èní tá bá ti gbé story wọn kalẹ̀ èmi ló máa ní ẹ pé Thompson wà káwọn jọ ṣe screenplay wọ́n mọ̀ pé tó bá ti gbé ìwọ́n ti kọ́ tán tiẹ̀ àbí good àtún ìtàn ṣe ló máa ń pè nínú Yorùbá mo mọ̀ nípa ẹ̀ gan mo kọ́ mo dẹ̀ mọ̀ gidi ni ṣé ó dá mi lójú pé ìtàn yóò ẹ̀dẹ̀ jẹ́ ká tẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn kan mo máa ń gba owó gidi nídìí ẹ̀ ni. ṣe ń ṣiṣẹ́ lórí yẹn ní sí náà àdìsídọ̀la. kò sí pé bóyá a kò lè má rí yín lórí àwọn ọmọ tó bá ń sọ pa ìtàn títí dọ̀la. ṣẹ́tẹ̀ wá rí má rí yẹn ó ní tó bá dé I will tell you ó ní tí yẹn náà bá dé so ká parí tiwẹ̀ dáhùn kó má lè pé mo tún job because ó pọ̀ yẹ̀yẹ̀ àbí àwọn ọmọ yẹn ti máa sọ wá ní ó pọ̀ yẹ̀yẹ̀ now ṣe rí ní ìgbà yẹn particularly story yẹn àwọn náà mú nínú àwọn tàn tí wọ́n ní lọ́wọ́ ńlé ni àwọn aláwa fàáya tàtú tuntun ètò pọ̀ jù nínú ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún mi ṣe ó pẹ̀lú nǹkan tí mo fi ní opportunity àti ní that role nínú iṣẹ́ oníṣẹ́ role mi nípa story pẹ̀lú nǹkan tó jẹ́ kí n ní such role nínú iṣẹ́ yẹn pé mo dúró ti iṣẹ́ yẹn bí ìgbà pé mo ti mọ̀ pé iṣẹ́ yẹn ló máa gbé mi jáde ni Ọlọ́run dẹ̀ ló ní déédé ok gbàtí story yẹn tó jókòó táwa gan edit ẹ̀ à ń tọrọ acceptability lọ́wọ́ Ọlọ́run lé lórí ni pípé Ọlọ́run bá ṣe ń wò yìí o eré yìí dáadáa o Ọlọ́run jẹ́ ká ayé bá wa tẹ́wọ́ gbà á o Ọlọ́run lè fàṣẹ sí torí a mọ̀ pé àṣìṣe ṣe rí lágbájá lórúkọ yálà orin ló ń kọ àbí eré ló ń ṣe ó ṣiṣẹ́ débẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ni o Ọlọ́run ló la àlùbáríkà ni o àwọn iṣẹ́ tẹ́lẹ̀ omi máa ṣe tó pé kò ní sí nǹkan kan lórí at the end of the day wọ́n ní story yẹn dùn bọ̀ ni ò bá nítumọ̀ létí ọmọ aráyé ohun ẹ̀fọn ó dùn o bọ̀tá yóò fẹ́ gbọ́ ó máa dàbẹ̀ ní kójọ music àwọn téèyàn bá rí lẹ́gbẹ̀ẹ́ tí ẹ̀ ayọ̀ pọ̀ torí pé ohun ẹ̀fọn ó dùn ayé ò fẹ́ gbọ́ ni ẹni tí ayé ò bá fẹ́ gbọ́ nǹkan ẹ̀ ọlọ́mà ṣe tó abẹ́ ó kọrin ni o ó ṣe tíátà ni o akọ̀ṣe dànù ni but for the fact pé ayé tẹ́wọ́ gbà tó bá ti tẹ́wọ́ gbà báyìí nǹkan tó ń tọ́ yẹn bá ṣe bóyá ṣà ló dá bójú orin ló kọ tó fi dáṣà bó jẹ́ kíní kan táyé bá ti lè tẹ́wọ́ gbà ẹ gbàgbé ẹ̀ ṣe láyé bá wa tẹ́wọ́ gbà. iṣẹ́ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ àwọn àánú ibẹ̀ yẹn ẹ jẹ́ ká wà pẹ̀lú àwọn tẹjọ kópa nínú eré yẹn àwọn míì tó ti lọ àwọn míì tó wájà fún wọn àwọn tó bá yẹ ká kí wọn torí mọ̀ pé torí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń gbọ́ yín bẹ́ ṣe ń sọ yẹn wọ́n ń wò bí ẹ̀ ń gbé owó ọbẹ̀ yẹn gangan ọwọ́ tẹjọ kó gbẹjá rántí ọ̀ 2 3 4 5 bẹ́ẹ̀. ẹ ṣe àwọn atajọ ṣe ìwẹ̀ ẹ̀dá apọ̀ o àwọn èèyàn ti lọ o tí bá ní kí n máa kà àwọn tó ti lọ gbọ́ tó ṣà ó ti lọ Mr. Elere ní gangan fún ara wọn ti lọ ìyá àrókò ó ti lọ àbàrò ọlọ́kọ̀ ó ti lọ abe wonder erikina ó ti lọ ẹ̀mọ́ye tó ti lọ dùn ní gan tó ti yàwó mi tó jẹ́ ìyàwó mi nínú play tó jẹ́ ìyàwó mi náà lórí ojú ayé gbà yẹn náà ó ti lọ tó ti yẹn sìn so àwọn tó kù ń kọ́ àwọn tó wà láyé ń kọ́ so àníkàkọ́ mú tiwọn yẹn kúrò ní Ọlọ́run kó bá wa dẹlẹ̀ fún wọn so àwọn yẹn ti lọ gan ẹ̀ tí mo rántí tí mi tẹ̀ rántí ó tẹ̀ pọ̀ but àwọn tó wà láyé tí mo dẹ̀ nígbà àkọ́kọ́ pé Ọlọ́run àtúbọ̀ bá mi lọ́ra ẹ̀mí wọn yológi ṣì wà o ìyá Thompson tí gbogbo èèyàn mọ̀ sí yológi padà olódó ṣì wà dọ́là tó ti yẹn sìn ní àwọn tá à ń sọ yẹn àgbéyè tí mo sọ yẹn náà òun náà ṣì wà dọ́là apọ̀ náà táyé wà ẹ̀mí ọlọ́fin òun ni cameraman tó ya gbogbo fíìmù yẹn pátápátá òun ló ya fíìmù yẹn pátápátá yẹn náà ṣì wà fẹ́ pé ẹ̀mí even ẹni tó ní lido company gangan tó gbówólẹ̀ tá a yà tá a ṣe everything tó ń pè ní Dr. Káyọ̀dé ló jẹ́ nínú wẹ̀dàgbà yẹn Dr. Káyọ̀dé yẹn
orin náà ṣì wà dọ́là àmẹ́nìmọ̀ gbogbo àwọn ọlálọ́mí gbogbo àwọn artist wọ́n pọ̀ gan tó ṣì wà dáadáa lọ́lá àdẹ̀yìndé gangan tó fine girl tí mo fẹ́ gangan nínú iṣẹ́ yẹn tó yẹ pé ẹ̀yàwó Mr. Àyìndé ni nígbà náà lọ́hùn so ìyẹn náà ṣì wà dọ́là so àpọ̀ náà ta Yorùbá dáadáa àmọ́ ọ̀pọ̀ ti lọ kọ́lọ́n kó ṣàánú. ẹ̀rọ̀lé Thompson ni àjọjọ tọrọ látàrí ó ṣe pàtàkì mo sọ fún pélé yìí alọ mú látẹ̀yìn pátápátá rẹ̀ nípa bá ń gbé àwọn ọlọ́ngbà àwọn ajá àdìmọ̀ kẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tẹ́tí wà lamẹ́ríkà tẹ̀wọ̀n wà nílò ẹ̀ wò wọ́n ti sọ ó dùn mọ́ inú bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì ká yọ̀nà náà báyìí torí gbogbo àwọn ẹ̀gbọ́n wọn yẹn náà gbọ́ bọ́ ṣe mu wọ́n ti ṣiṣẹ́ takuntakun gbogbo nǹkan tọ́wọ̀n èèyàn èrè tọ́wọ̀n kan ń jẹ léni ara wọn ẹ̀gbọ́n náà lọ ṣògbó iṣẹ́ yẹn lẹ̀ àmọ́ adúpẹ́ lọ́lọ́run pọ̀ wà láyé ọ wà láàyè náà kó tó di pa parí ètò á fi nọ́mbà wọn síta báwọn pè wọ́n ẹ̀yin tẹ́ fẹ́ pè wọ́n káàkiri mo bá ṣe máa ṣe pè wọ́n kí wọ́n tún gbà ká nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ tún fi nǹkan sí kò ní bàjẹ́ èjìrẹ́ wà mí gbọ́n wà mí kò ní bàjẹ́ ẹ̀gbọ́n mi ṣe mo dúpẹ́ ẹ jẹ́ ká tún máa mú pápá pàdé ẹ̀ torí kí wọ́n dàbí pé bóyá gbé apẹ́lẹ́lẹ̀ mo fẹ́ ká sọ̀rọ̀ ń pa ìgbà tẹ̀ ń sọ bí iye tí nǹkan mọ́ra wọn ta lẹ máa sọ pé àwọn tó jẹ́ bíi tẹ́túnjọ mọ̀ tó yẹ pé kò tí pẹ́ jọ kópa nínú eré yẹn o àmọ́ wọn náà ọjọ́ eléré orí ìtàgé ńgbà yẹn tó sì wà láyé títí sí kò tí pẹ́ jọ ṣe eré yẹn o yálà tó sì wà ń ṣe àbí tọ́wọ́n náà ti lọ ẹ bá mi. wọ́n pọ̀ o àìrú tóògùn sí omi tóògùn ó yìí wà láyé yẹn sì àrótàǹbò ó yìí wà láyé gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ sì wà dáadáa àwọn tí mo mọ̀ táwé ká lọ sí àwọn tí ṣe pé bóyá apàdà àjọ ṣiṣẹ́ papọ̀ níbòmíì tí kì í ṣe ìwẹ̀dà irọ́ ọ̀nkù jídé sí gbogbo wọn wọ́n ọ̀gá Bello gbogbo wọn wá tá ṣe mọ̀ gbogbo wọn yẹn àti ilẹ̀ lèmi gan ti fara mi hàn sí gbogbo wọn títí dé ọ̀gá Jimalu ṣe bígbà tí wọ́n máa dá tí ẹgbẹ́ ANTP tá à ń jẹ àǹfààní ẹ̀ lọ́jọ́ tèmi nígbà tí ọ̀gá Bello nígbà tí ọ̀gá Jimalu jẹ́ president èmi ni chief whip gbogbo national body èmi ni chief whip wọn so mo ti ń kópa súnmọ́ gbogbo àwọn ọ̀gá ní industry mo ti kópa dáadáa mo dẹ̀ ti súnmọ́ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tabaníkà máa ka ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ even di bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan nípa iṣẹ́ èrè àti òlọ́mọ́nú téèyàn sá fún láti máa he káàkiri òun ló fà á tó fi dàbẹ́ ní pé wọ́n ń wò pé wọn ò ríyàn ṣùgbọ́n lásìkò sì lòmí lọ́jọ́ mẹ́ta yìí ṣiṣẹ́ kí ló ti ń pè tí wọ́n bá lọ wo Emere 2 ó ní Rose mo play bẹ́ẹ̀ as DPO tí gbogbo wọn kọ hà ní pé so ìdè bọ̀dì ó ní ó wà bọ̀dì ó wà bọ̀dì. òṣèré ilẹ̀kọ̀ ó pé ẹ fà sẹ́yìn ní àbí ìtọ́sọ̀kọ́ ẹ̀bọ̀ ti ní kakọ́s ẹgbàá ní kakọ́s. ọkọ̀ tó fa fífà sẹ́yìn ti wà lélẹ́yìn ní particular tó fà tàdẹ̀ tí wọ́n á ń dúpẹ́ sí torí pé gọ́ọ̀mẹ̀ntì bá a dá sí ìdí nìyẹn tá a fi ń wá owó tá a fi ṣe àwọn stories tó wà nílẹ̀ báyìí àwọn story gidi wà nílẹ̀ báyìí tó wà gidi dẹ́gbà àwọn ancient story ọ̀tọ̀ ní ká kọ̀kọ́ story ṣá ọ̀tọ̀ ní epic tẹ́ pé ẹ wò tí àwọn èèyàn máa mọ̀ pé ẹ̀kọ́ wà nílé torí àwọn kan máa pè wá lójú títí báyìí agbọ́ Mr. Thompson málẹ̀dẹ̀ yín wò báyìí náà pẹ̀lú gbogbo bó ṣe ń lọ yìí ẹ̀dẹ̀ ń jẹ́ kí industry máa lọ báyìí àwọn story yìí máa ń mú ọgbọ́n wà nǹkan kan bẹ́ẹ̀ ni ó wà yókù sílẹ̀ but àti ọkọ̀ discourage èèyàn ní àwọn tó máa ń pirate films àwọn òbíṣíṣà àwa tí wọ́n fi ṣe ládàrí gbà táwa ń sọ yẹn táwa ti ń jáde ta ti ń rówó pa lórí fíìmù kankan wọ́n kọ̀ focus lórí fíìmù àwa kan gbàǹbá yìí tábà ti lè ní à ń produce báyìí kọ́pì kan ìlú tẹ́tí ń ta bí 200 300 500 copies sí ó di pé kọta ẹyọ méjì péré àwọn lọ fi redub ó di kí mákẹ́tà máa jẹ wá lówó ó di kí wàhálà bẹ̀rẹ̀ sí ní dé ó di ká bẹ̀rẹ̀ sí nípa olóra káàkiri ó di kí wọ́n lọ yáwó níbì kan kí ó má rówó dá padà kó lọ sí finance house kó yíwọ́ kó lọ sọ́dọ̀ rẹ̀ kó dogun kí ẹbí kan wò pé àjẹ́kí n tẹ ìrànmọ́ yìí lọ́wọ́ kó di story gba ló máa fi dówó yìí padà kó di ṣẹ́wọ̀n àwa bẹ̀rẹ̀ sí ní ja ìjà yẹn pé kí ìjọba kan lè ràn wá lọ́wọ́ títí gbà tí wàhálà yẹn pọ̀ ó yẹ kí n fà sẹ́yìn pé ẹ wá wọ́n ń tapọ̀ bá ṣe ṣán kí wọ́n ṣán kó fún wa báyìí kó kalẹ́ rí ṣé kò bẹ́tà ju kí n wà láyé lóòótọ́ orúkọ yẹn ó ti dé á máa dùn yàn àárín yín mọ̀ náà orúkọ yẹn á máa dùn yàn ẹ mọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi ò yó ebi ò pa mí but imagine kíyàn máa lọ báwo lèèyàn ṣe tún ní padà ronú pé ṣé òun lè fi industry lẹ̀ imagine kíyàn máa lọ báyìí
kẹ́ni tó lè wà lọ́kọ̀ọ̀kan kó ti sáìtì ẹ tó lè ní ẹ wò lágbájá ló ń bọ̀ yẹn o lágbájá tó ń sọ ní àwọn ilé wọn ti lẹ̀ kó dẹ̀ fi tí ẹ gbọ́ tí wọ́n dẹ̀ mọ̀ fún ara ẹ pé o lẹ̀ ohun tó ń lẹ̀ ẹ́ mọ́ ògiri ìwọ ló mọ̀ fún ara ẹ pé ohun tó ń lẹ̀ ẹ́ mọ́ ògiri gbèsè ni àwa tó wò pé wọ́n lọ́hùn ọgbọ́n ọ̀la máa dá gbà tó wá yá àwa dúpẹ́ pé ìjọba bá wa dá sí bí wọn bá tọ́ ẹ pẹ̀lú fíìmù sínsìn tó bá pírètì fíìmù sí ayé ẹ̀ máa bàjẹ́ ni ìdí nìyẹn táwa gan fi ń sá eré kiri wáyé pé a nídi ìrànlọ́wọ́ gidi ni mo nídi fún production mo ní story tó dálẹ̀ ayàyà o story wà kódà wọ́n wá ń sọ́dọ̀ mi wá ń ra story mi ì lè sọ èèyàn tí mo ti ta story fún I'm telling you akọ̀ forúkọ búra wa láṣìírí tí mò ń gbélé torí tó bá rí pé tẹ́ ẹ̀ bá sọ èmi ò tẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn náà dẹ̀ mọ́. kì í ṣe pé àfi ọ̀rọ̀ ṣòro sọ púpọ̀ jùlọ afẹ́fẹ́ nínú àwọn olórúkọ tó máa ní Thompson o ṣé mo lè rí story rà lọ́wọ́ ẹ̀ ó wà bíbà story gidi pé mo tẹ̀ ní àwọn iṣẹ́ kan tó ń gùn mí tí mo wish pé wọ́n lọ́n ẹlẹ́dàá mi ọlọ́run máa jẹ́ kí n lè yá ní ojú ẹ̀mí mi tó bá yẹ pé wọ́n máa kọ̀dẹ̀ yọ nínú fáìlì ni wọ́n máa ní inú fáìlì Thompson kọ́lọ́n jọ kó má ṣe tèmi bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣàánú mi kó jẹ́ kí n rówó fi àwọn iṣẹ́ gidi. ní ìtẹ́tù ti ṣe interview ọ̀pọ̀lọpọ̀ wọn yà tún kàn sí iṣẹ́ gidi àmì o torí pé iṣẹ́ gidi wà ńlẹ̀ mo sọ náà lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ kan briefly ní Lagos state government pàtó wọn ṣa àwọn kan tó ní ká submit stories fún láti finance kankan fún àwọn kankan wẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ wọ́n dìde story ni tí mo múlẹ̀ nígbà tí wọ́n sọ fún mi pé eye báyìí ni wọ́n máa fi ṣe story yẹn tí mo ní mo máa ná ju bẹ́ẹ̀ lọ wọ́n sọ fún mi ní pé Thompson amọ̀pá àlè san owó story yìí but gbà wá fi kún wọ́n náà wá bó ṣe ń wá wo fíìmù fi kún just want to help you in that area àwa lẹ́nu yẹn lọ́wọ́ so if I can see individuals that can bring out good money iṣẹ́ wà nílẹ̀ tá a máa pa eré tí wá di eré sinimá ń sìn mo lọ sí premier ọmọ Kúnlé Afọláyan lẹ́jọ́ mẹ́ta gbogbo èèyàn náà àjọ ìrora wa ń bẹ̀ ní gbogbo àwọn àgbàgbà òṣèré tí ó parí iṣẹ́ yẹn àjọ wà ń bẹ̀ ní Lẹ́kì mo jókòó mo wá wo bí tí sinimá tún padà sí sìn inú mi dẹ̀ dùn ẹ wo eléyìí tí ọmọ Gábélò náà ṣe Fẹ́mi ibi tí sinimá padà sí yes àsìkò tí irú àwọn nǹkan tẹ̀yìn tẹ́mi dẹ̀ fẹ́ràn gangan nìyẹn wípé àsìkò èrè iṣẹ́ yìí ló dé yìí ẹ jọ ẹ jẹ́ kémi náà rí jẹ kémi náà tẹ̀ rí àwọn èrè iṣẹ́ jẹ sítórì wà lọ́wọ́ mi kí n rí èrè yẹn jẹ inú mi máa dùn gan. bó dẹ̀ ṣe máa rí yẹn àmì lágbára Ọlọ́run. bàbá ìjọba Èkó ó tó bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tó kó gbogbo ẹ̀yin àgbà eléré tó kó ìjọmọ́ra àwọn gómìnà wa Babájídé Sanwó-Olú ẹ̀yin náà wà ń bẹ̀ kí lẹ fẹ́ sọ sírú ìkójọ tó lómi máa ń dídì bọ́ àpapọ̀ wọn eléré ìsìn gbà gbogbo bàbá yìí wà ń bẹ̀ pé wọ́n ṣiṣẹ́ ẹ lọ́ ń gbọ́ ọmọ kékeré ẹ̀ ń kù wọ́n lórí bàbá gbogbo ẹbí ń pa wọ́n mọ́ nígbà tí wọ́n á dídùn kan tí gómìnà ṣe mọ́ ní òtẹ̀ dá bóyá lè ṣe sí gbogbo wọn tó ń pera ní stance yìí kí lẹ rí sírú ìjókòó yẹn. In fact mo dúpẹ́ gidi gan-an lọ́wọ́ gómìnà wa Sanwó-Olú mo á dúpẹ́ gan-an lọ́wọ́ ẹgbẹ́ tí mo belong sí nítorí pé èmi náà bá má ti ní àǹfààní ANTP member ni mí èmi ni chief of staff gbogbo ANTP nationwide tí election jẹ́ president and kọ́ńtà tó lè fi hàn ṣe chief of staff ó níbi tí experience ẹ̀ gbèdé tí kì í ṣe for state tí ó dẹ̀ ṣe for local. now kí ni mo ṣe dúpẹ́ yẹn ni pé lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni wọ́n tò nǹkan ANTP wà TAPA wà àwọn míì wà lóṣìṣẹ́ ambassador nǹkan kan ó ká kú ṣáà ẹgbẹ́ lọ kíá but through àwọn olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan ló máa fi recognize èèyàn láti ṣàjẹ́ pé ó ṣe pàtàkì kéèyàn ní ẹgbẹ́ tó bá wà ní ibi kí tó bá ń kó wà tó bá ti pè ẹ́ òun ló máa ṣe but ní ANTP tó ti dọ̀dọ̀ wa ibẹ̀ ni mo ti ní àǹfààní débi tó yẹ pé ibẹ̀ ANTP yẹn náà ni bàbá ẹ̀dá wà ANTP yẹn náà ni bàbá Gébú wà ANTP àwọn gbogbo wa apàdé ọ̀gá Bello àwọn wá láti tampan ọ̀gá Jídé wọ́n wá pàdé lọ́dọ̀ gómìnà lóòótọ́ categories ni wọ́n fi ṣe àwọn ọ̀gá wa tí wọ́n ti tó bíi 70 and above lẹ́nu iṣẹ́ yìí bàbá àgbà kó gbó wọn gómìnà máa try fún wọn
kódà gan so bá nǹkan kan náà dé ó bá envelope dé. ó bá ó di dandan báwo ni tábàkàn tọrọ là ń tọrọ ṣé kí wọ́n máa sọ sí pé náà bá ṣe lọ́la ṣe bọ̀ BLL irọ́ BLL kọ́ ó bá nǹkan dé yóò tẹ̀ tí àwa tó tẹ̀ yẹ pé category C láwà ní ìjókòó yẹn lọ́jọ́ yẹn náà bẹ́ẹ̀ náà ni gbà ọmọ múdélé wọn fún wa ó ní nọ́mà wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé ẹ̀tọ́ wa ni gómìnà dìdí sọ pé gbogbo táwọn ń ṣe ẹ̀tọ́ wa ni débi pé wọ́n ti ṣe ètò free health care báyìí nísìn fún gbogbo àwọn arúgbó wa jẹ́ wàhálà díẹ̀ kéèyàn sì kí kó máa tọrọ owó kán máa béèrè lórí tẹlifíṣàn pé ẹ jọ̀ọ́ o ẹ ràn lọ́wọ́ o mo dúpẹ́ tèmi o mo dúpẹ́ o àmọ́ ọ̀wọ̀n kan máa ní kí ló fowó ṣe wọ́n ṣe kiri kan mo dúpẹ́ mo mọ graduate mo nínú ọmọ tí mo bí ṣé ti nísìn bí tíṣà ọ̀tẹ̀ ni wá take care ọmọ láti máa ka ìwé gbà tó di tíṣà yẹn burú tó ti yẹn sìn as a retired teacher pensioner ni mí so mo oṣù ní parí lóòótọ́ mi ò pẹ́ ní service ọdún mẹ́ẹ̀ẹ́dógún péré ni but ẹ̀tọ́ ti wà pé tó bá ti lè lọ́dún mẹ́wàá ó lè lọ so peanut ẹ̀ lè má tó nǹkan kan ní parí oṣù àwọn nǹkan kan dẹ̀ ń wọlé tó bá ṣe pẹpẹ báyìí nísìn mood máa change ẹsẹ̀kẹsẹ̀ ìyàmọ̀ fún kankan ti wọ aláàtì yẹn ti dún so nípàdé lè gómìnà wọ́n rí lè ṣe gan o wọ́n rí lè ṣe gan o wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé exercise tó máa continue ni àgbáyé ó fẹ́ ọkọ̀ ó ń bà á kan ẹ̀ ó fẹ́ ọkọ̀ wà á débẹ̀ ipò yẹn ń bọ̀ bẹ̀ gbà tí òun bá rí pé ètò tó dá ti wà ńlẹ̀ fún ẹ káàdì tó bá fún ẹ tó fún fámìlì ẹ ó ti mọ̀ pé káàdì yìí bẹ́nìkan bá wúkọ́ ètò ìwòsàn ọ̀fẹ́ ó ti dúró fún ẹ ìwọ gan ò tẹ̀ ní fẹ́ wúkọ́ yẹn púpọ̀ kó tó sáré gba hospital lọ pé ẹ wá ẹ tètè fún mi lóògùn wọ́n dẹ̀ máa fún ẹ so ètò yẹn lọ lábẹ́lẹ̀ wọ́n arrange ẹ̀ láti gbogbo ẹgbẹ́ kan sí ẹgbẹ́ kan ọlọ́run á dẹ̀ fún wọn ṣe délẹ̀. ẹ̀gbọ́n mi kí ni ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó jọ̀wọ́ àbúrò yín nídìí iṣẹ́ yìí torí nǹkan tá a máa ń gbọ́ ni pé àwọn míì tó jẹ́ pé dáńpọ̀ lọ́jẹ́ sáà tó jẹ́ stansin ìgbéga máa ń pọ̀ wọ́n máa ń gbé ṣódà sókè ṣé bó ṣe dọ́dọ̀ tí náà nìyẹn ṣé ó náà méjì mẹ́ta tẹ́ máa sọ pé kò dẹ̀ rí bẹ́ẹ̀ o wọ́n ṣọmọlúwàbí àbí bọ́ ṣe náà ń gbé ṣódà sókè yẹn náà ni kí ni bẹ́ẹ̀ sọ. wàláì wọ́n ní májámájá lápá àwọn àjẹ̀bẹ́ ló máa ń sọ wá níta àbúrò ọ̀tọ̀ ṣẹ́rí èmi o bóyá torí pé mi ò kọjá èmi o mi mọ reason mi mọ ní ti fẹ́ bá débi tó bá gbé ṣódà sí mi o torí gbàtí ìbá ní kọjá èmi abẹ gbogbo àwọn young guys tó wà nídìí iṣẹ́ yìí to me lọ́dọ̀ tèmi ọmọlúwàbí ni wọn they always give me my respect anywhere tí mo bá ti dé àpọ́nlé tó máa ń fún mi gan-an ó máa ń jẹ́ kí n feel pé mo ṣì belong so kì í ṣe pé èèyàn máa jókòó síbi kan ẹ̀sà ẹ kò jókòó bí mo ṣeré bóyá bí club ni mo bá wọn ni bóyá bí fàájì kan mo bá wà orí tébù mi máa kún gbà mí ni bẹ́ẹ̀ ni mo fẹ́ mu nínú eléyìí ìmí àtún ní ẹgbà ẹ̀sà ẹ fi lè ṣe owó epo sí mọ́tò so orúkọ bẹ́ẹ̀ yẹn no èmi ò bá wọn agbátẹ̀mí ò experience ẹ̀ ọlọ́run dẹ̀ ní jẹ́ kí bá wọn experience ẹ̀. torí tá a bá sọ yìí tí ò ṣe ká sọ yìí náà pé bẹ́ẹ̀ ti sọ jáde náà àwọn èèyàn tún rí i pé. ṣé èèyàn á fẹ́ máa parọ́ mọ́ ọmọ ọlọ́mọ bí ṣé màá lágbájá kan ó rí dọ̀tí mi ìwọ kan tó dọ̀tí gan kí ni ọgbọ́n bá débẹ̀ ìwọ tó dọ̀tí gan kí ló bá débẹ̀ kọ́ ọmọ kan tó wọ́ ẹ gan kí ni káwọ́ gan ṣẹ́ka rẹ̀ pé kí ló bá débẹ̀ so always no pèmí gan nínú ìrìn àbùkù náà. àwọn tó dánwò obìnrin ń kọ́ dàbí pé gbogbo àtẹ̀yìn máa ń ṣe sójú ti là náà ló jẹ́ kí ẹ pé oníkàlùkù ń wọṣọ tó ń ṣerun tó ń ṣe ojú lílà náà ló jẹ́ kó débẹ̀ nípa culture yìí tó jẹ́ ìṣe yẹn dàbí pé yóò fẹ́ fi bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ mọ̀ pápá lọ́dọ̀ obìnrin dé aṣọ tó ń wọ́n lọ́wọ́ kílẹ̀ àbí wọ́n ṣe ní bíbà ṣe rí náà ni a máa gbà bẹ́ẹ̀ náà ni. ẹ yẹ kí n sọ fáàtì fún kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ màá sọ fáàtì fún kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ àwa tí a jẹ́ àgbààgbà nídìí iṣẹ́ yìí náà ìjọba sọ pé àgbà ń kan ni kò ju báyìí náà lọ mo mọ àwọn contemporaries mi mo mọ àwọn tó jù mí lọ ṣe rí àwọn àṣà tí wọ́n lọ kó láti òkè òkun wọlé sí iṣẹ́ wa ló fà ṣe rí lókàlùkù fẹ́ jáde mo sọ lẹ́ẹ̀kan mi ní àlùbáríkà lójú ẹlòmíì àbẹ́ ṣe eré bí oníṣìnà ó lè jẹ́ eré bí oníṣìnà ẹlòmíì àgbé jáde nígbà táwa bẹ̀rẹ̀ bí lọ́ọ̀fù ká máa kọrin àwọn abáyẹn lọ́wọ́ àwọn bàbá wa àdè lọ́ọ̀fù wọn bẹ́ẹ̀ but still àwọn èèyàn bìlẹ̀ pé tó pọ̀ jù nínú ìta àti bá
àgbà látara àwọn Indian ṣé ti yé nìsín so gbogbo orú pátá yẹn ó kọ́ ló máa lọ táàpù bìkan pàpàpà pé bá ṣe lè má fi mọ̀ mí bá ṣe lè má fi mọ̀ mí ẹgbẹ́ àwọn tó ń ṣe kọ́mẹ́dì yẹn ẹlòmíì irú alẹ́ ṣọ̀ọ́sìn á ṣe kọ́mẹ́dì tẹ̀ naturally kò ní lo costume kò ní lo ẹnìkan everybody dẹ̀ máa rẹ́rìn but ẹlòmíì onígbà tó bá kun gbogbo ojú tó kun imú kó dípẹ́ àbàṣù yẹn kú yẹn kó yá ó stop ojú kíkùn ṣe understand so oríkàdúkú máa mú pattern kan ṣé pattern táwọn ọmọ yẹn mú dé àgbà fún wọn meeting lọ nínú ẹgbẹ́ tiwa tó jẹ́ ti ANTP we are all one o à ń bára wa ṣiṣẹ́ but ANTP tẹ́bi belongs to à ń make sure pé à ń fún ọmọ yẹn ní àwọn sound orientations tó ṣe pé ẹ wá ẹ má ṣeré ní hòhò ẹ má bà culture yìí jẹ́ ẹ bá tẹ̀ wá jẹ́ English àtàyà lẹ́wọ̀ ẹ wọ̀ kó di ẹ bá rí àwọn ọmọ sí gan tó bá rán àwọn traditional wears wa yẹn náà tó fi aṣọ kèsì á tún rán ṣába tí ó pé wàá tún wò gbé àhá ẹ tún ti kó kinní ìran traditional distinct but at the end of the day wọ́n dẹ̀ ti ń gbọ́ sí wa lẹ́nu ẹ rí pé kinní ẹ̀gàn ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ eré àkó ẹ pé tẹ bá ṣí àwọn kinní àwọn ìfẹ́ dárúkọ ni àwọn tẹlifíṣàn èyí tí àwọn online gbogbo ẹ̀ ń sìn tí ẹ bá ń wò ó sì ẹ rí pé eré tẹ̀ ń wò this time around eré aláṣẹ́wó alọ club àṣeyàn kò pọ̀ mọ́ torí bí mo bí pé bá a ṣe ń jagun kínní yẹn làwọn ẹgbẹ́ mi náà ń jà ní ọ̀dọ̀ tuntun. àfẹ́ kó pọ̀ mọ́ káwọn èèyàn lè rí nǹkan gidi tó máa fi lọ́pọ̀ dì mú. àwọn èèyàn wá ti improve o wọ́n ti improve gan even soundtracks everything colour torí àwọn kan tó ní fíìmù táwọn ẹlòmíì mọ̀ nìyẹn pé o kò tẹ̀ wọ́n gbé fíìmù kọ́kọ́ wo fíìmù báyìí tí colour ẹ̀ kọ́kọ́ dúró gbìm tó sọ̀rọ̀ tó gbọ́ ketekete tí soundtrack ẹ̀ tó débẹ̀ tí camera movement ń lọ ní ìwé tó yẹ kó lọ in fact ìyẹn gan lásán drama ni lọ́tọ̀ fíìmù ni lọ́tọ̀ bọ́ kò ń yí ọ̀pọ̀lọpọ̀ nígbà kakọ̀ dédé kó irinṣẹ́ akọ̀ kó lọ sí oko ká ní àlọ́ ṣe fíìmù kàdé ìyá kan tó bá ń wọ̀ ká máa bọ̀ lé bí ọ̀ya yàkúyà gan ní sìn kan á wo nǹkan ilé ṣe mákẹ́tà gan ò nígbà. ẹ mọ̀ pé àwọn ẹ̀gbọ́n wa lè nídìí iṣẹ́ ẹni bọ́ ṣe ń mu tí bá fi bàbá lẹ̀ wákàtí 2 mẹ́ta bí à ń mu lọ ni tí wọ́n ní fìgàn pé kan ó wà ń bẹ̀ jẹ́ ọ̀dẹ̀ ti sọ fún yín pé iṣẹ́ wà ńlẹ̀ tó jẹ́ iṣẹ́ gidi kí ló bá kàn sán wọn bí wọ́n tó bá fẹ́ kọ́ iṣẹ́ kàn sán wọn pé wà ó nǹkan tó ń jẹ́ kọ́ wọn lẹ̀ kó tó bóyá kò ṣiṣẹ́ o àmọ́ kínní yìí ni àmọ́ ní ìtọ́jú tó ti sọ̀rọ̀ síta bọ̀ kó káàkiri tó ti ń wò lágbára Ọlọ́run ọ̀hún tó máa gbé sí fún ọmọdégọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn tẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ torí mọ̀ pé ó tó jọ́ mẹ́ta náà tẹ ti wà nídìí iṣẹ́ àdẹ náà 2 mẹ́ta 4 kan tẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ láti tó tẹ̀ kẹ́tọ́ wá bá mi pe nọ́mbà yín síta tó bá fẹ́ kàn sí yín sà. ẹ ṣe ọpẹ́ mi ó kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àṣẹ̀dá Ọlọ́run ọba tó dá gbogbo wa torí pé mo mọ̀ pé tí mo fi wà láyé ti fi wà láyé Ọlọ́run ọba ni mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà òṣèré yìí láwọn tí ẹ pé ìran wọn náà la wò àwọn gẹ́gẹ́ bí aṣíwájú táwa náà ń tẹ̀lé ta fi lè dé ipò táwa lẹ́nu ọpẹ́ mi pàtàkì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ṣé wá rí àwọn atajọ jẹ́ sàáwù tá à ń jọ ń kọ́mọ olùbọ́ mo máa dúpẹ́ lọ́wọ́ yín torí pé wọ́n lè frustrate èèyàn out of the industry tí kò sí kan tó fẹ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ èèyàn lè frustrate èèyàn fífún ọmọ tó tún yàn lè frustrate èèyàn àjọ frustrate ara wa àjọ ń kọ́mọ olùbọ́ lóòótọ́ ẹni tó ń bọ́lẹ̀ ní bus stop ẹ̀ ń bọ́lẹ̀ ní bus stop ẹ̀ but àwa tó a kù àdàgbà àdógbò ṣé wá rí ibi tí máa fìdí ọpẹ́ tì sí àwọn upcoming babata nítorí ìran kan máa lọ ìran kan máa bọ̀ ní ọ̀rọ̀ ilé ayé nìyẹn ìran kan máa lọ ìran kan máa bọ̀ ní ọmọ mi tó yìí máa ṣiṣẹ́ yìí gan wọn ò tí ì bí tó lè máa jẹ́ international star mo dúpẹ́ pé ṣe bá wa tá à ń sọ̀rọ̀ síbi kékeré náà láti wò yín ṣùgbọ́n làwà pẹ̀lú yín. so Olúwa ṣeun now nísìnyí so ọpẹ́ mi lórí wọn pé wọ́n keep ẹ̀ ọ̀bọ̀ owó tí correction bá wà á máa fún wọn náà ni á máa fún wọn náà ni mo á fẹ́ kán àwọn ìwà pátápátá ṣe rí ìyàwó ó ṣe pàtàkì nígbésí ayé ọkọ kọ́lọ́n kó fún wa ní ìyàwó alálùbáríkà àti ẹbí tí èèyàn ti jáde tó bá ní kinní ìhun ẹ̀ tó bá rí eléṣù òbí pé eléṣù ló jẹ́ nínú àjò ẹ̀ wọ̀ onímọ̀ wọ́n lè discourage ẹ̀ kán darí ẹ̀ gbàbọ̀ míì ìyàwó gan nínú ilé kò ní bẹ́ẹ̀ bí
risk fún anything tẹ́bí bá pa á pariwo but ọjọ́ jíjí jẹ ọjọ́ àìrí jẹ ọjọ́ àìrí mu náà tí wọ́n dúró tí wọ́n wò pé no ṣòkòtò ní bọ́dìdẹ ọ̀gbẹ́ni yìí a máa encourage fún nǹkan tó ń ṣe náà ni gbogbo ẹ̀ náà tó kí wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn so ibi táwọn àkòrí ọpẹ́ mi ibi tí wọ́n lọ nìyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn yìí tí ẹ̀tẹ̀ ń wo ètò yìí in fact tẹ̀lé ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn wa ọlọ́run á máa bò yín láṣìírí sí o ọ̀pọ̀ kò sí iṣẹ́ tí kò ní ìdí finance tá à ń sọ̀rọ̀ yìí òun ló gbé iṣẹ́ rò ó wà lẹ́jẹ̀ báyé sọ́lẹ̀ kan ó wà lọ́pọlọ kíní ìwà ńlẹ̀ tó hot fẹ́ káwọn support èèyàn need mo ní àwọn nǹkan tí mo fẹ́ gbé kalẹ̀ ẹ jọ ẹ ràn mí náà lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́. ẹ pè nọ́mbà yín síta tí wọ́n lè fi kàn sí yín sà. 080 333 3 mẹ́ta 58 987. àwọn ìpínlẹ̀ kan sí sà. 080 333 58 987. tó bá pè yín ṣẹ́gbẹ́. ààrẹ lẹ́kẹsẹ̀. ṣé mo dúpẹ́. nọ́mbà wọn nìyẹn mọ̀ pé yín fans wọn káàkiri àgbáńlá ayé ilẹ̀ ní ká gbọ́n wá nọ́mbà wọn nìyẹn ẹ kàn sí wọn mi ò ń sọ̀rọ̀ ju bẹ́ẹ̀ lọ ọmọ kan náà bá padà pé ejirẹ́ ó dẹ̀ sọ ohun pé kí ni bó ṣe máa rí ni wọ́n ti sọ fún yín lóòótọ́ ọkùnrin kí bàbá wà òkè ẹni bó ṣe ń dọ́tọ̀ ṣàmọ́ wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n dẹ̀ ní ìrànlọ́wọ́ àmàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti gbí tá ti mú yẹn rí pé wọ́n náà ti ṣiṣẹ́ púpọ̀ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ pé ọ wà láyé ní kú báyìí gbogbo nǹkan tó wà lọ́kàn yẹn lágbára Ọlọ́run bá mú lọ sílé àṣẹ lágbára bó ṣe wà lọ́kàn yín yẹn bó ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run. iléeṣẹ́ tí náà ní bàjẹ́ ní dàrú. ẹ ṣé bàbá Mr. Thompson nìyẹn fine bàbá ṣe ọ̀nà ṣe ọmọ gan ní àsìkò yẹn ṣóòótọ́ ni èèyàn kan ní. òbésèrè ti kọrin kan gbà. n pé kí ni. ó ní kò ní ra gbá fún ẹni tí ò láìkì. ṣẹ́yìn náà ẹ fẹ́ràn obìnrin. kí ló dé tí mi ní fẹ́ràn obìnrin kọ́ ló bí mi. wá tí mo sọ fẹ́ gbẹ̀gbọ́n kan ní ẹ̀gbọ́n yẹn ṣọmọ gan ṣé bó ṣe rí nìyẹn. aláàlọ́ kóra wọn sí bó ti tọ́ obìnrin ló bí mi ẹni tí ò láìkì obìnrin. mo dúpẹ́ lọ́wọ́ Gbénga ọmọnìtàn tí a jọ wà ní Ìkòdú tí a jọ pélé ìpọ̀ ilé náà láti wá bá bàbá ilé gangan làwà kò ní bàjẹ́ pẹ̀lú oníṣẹ̀gẹ́ àgbà nìyẹn kò ní bàjẹ́ èjìrò yìí lànà ní gbọ́dọ̀gbọ́ yẹn lọ́wọ́ pátápátá káàkiri àgbáńlá ayé tẹ́ ń kàn sí wa ní diaspora ní Nàìjíríà ní Benin ní Kútọ̀nù ní Europe káàkiri ẹjọ́ ẹ kàn sí bàbá bá bàbá sọ̀rọ̀ kí bàbá tún lè ṣe kíni kí wọ́n lè gbé iṣẹ́ tó kì í jáde ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.